kú dédé àsìkò yìí, mo kọ́kùnrin mo kóbìnrin mo kí ọmọdé mo kí ẹ̀yin àgbàlagbà ní lóko lẹ́yìn odi káàkiri àgbáyé níbikíbi tẹ́ bá ti ń wò mí lónìí. Àánú Ọlọ́run ọba kò ní fi wá sílẹ̀, ojú wa ò ní fọ́, etí wa ò ní di, ẹsẹ̀ wa ò ní rọ, àníri ń gbé sọnù bí kò ṣe bí ọmọ. Ẹni tí ó bá ń wá oyún tí ẹ̀dá bá ń dà láàmú, yálà ẹ̀dà òró ni àbí ẹ̀dà ìbúlẹ̀ ni, ẹ̀dà òró tàbí ẹ̀dà ìbúlẹ̀, eléyìí ni oògùn ẹ̀dà. Báwo la ṣe máa ṣe, báwo la ṣe máa lò ó? Ó dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ̀ ń fún wa ní ẹ̀bùn ní ọlọ́kan òjọ̀kan, ẹ̀yin tẹ́ ẹ̀ fún wa ní data, ẹ̀yin tẹ́ ẹ̀ fún wa ní airtime, pàápàá jùlọ ẹ̀yin tẹ́ ẹ̀ ń kírẹ́dìtì àkáǹtì mi. Ọlọ́run mọ̀ ìyẹn ní kí n má dárúkọ yín. Ní tẹ́ bá ti wá mú owó náà, ọwọ́ yín ò ní kan ìsàlẹ̀ àpò. Gbogbo ẹ̀yin tẹ́ ń dùn wá nínú lórí ètò yìí, Ọlọ́run á bá mi dùn yín nínú. Gbogbo ẹ̀yin tẹ́ ń dùn wá nínú, Ọlọ́run á dùn yín nínú. Ẹni tó ń wá ọmọ tí ò tí ì rí oyún ní pẹ̀lú òwò Ọlọ́run, ẹ lóyún, ẹ wá ní lóyún ànírọ̀rùn. Ẹ̀yin fáǹsì mi pátápátá tí ẹ bá ń wá ọmọ, àwọn nǹkan tẹ́ lè ṣe wà lórí ìkànnì yìí. Ẹ bá ti wá lóyún náà tán, ẹ ní lóyún ànírọ̀rùn. Ọlọ́run á ní fún yín lọ́mọ ìbàjẹ́ ìsinmi. Gbogbo àwọn táwọn ṣiṣẹ́ ọwọ́, irinṣẹ́ wa kò ní kọjú ìjà sí wa o. Ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ ìjọba, ọkọ̀ ọba àdá ọba kò ní sá yín lẹ́sẹ̀. Ẹ̀yin tẹ́ wà ní diaspora, tẹ́ wà lókè òkun, kọ́lá wá wálé wá bá wa. Àní ti lérò kúrò dé, àní tòde rò kú wọlé. Wọn ò ní fi ẹrù yín, wọn ò ní fi ránṣẹ́ sílé. Ọlá tó ń bẹ́ẹ̀ bí tẹ́ wà yẹn, wọn náà lẹ́ kó wálé. Ìbámọ̀ lọ, Ọlọ́run ní fi ṣàdánwò fún yín. Àwọn táwọn ilé náà, àbúrò ní ṣẹlẹ̀ sí wa tọmọtọmọ tẹbí tará. Ẹni tí ó bá ní ẹ̀dà, yálà ẹ̀dà òró ni àbí ẹ̀dà ìdúbúlẹ̀ ni, má jẹ́ ká dààmú jìnnà. Sẹ́rí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíín ń ṣe àṣìṣe o. Àìsàn ń ṣe èèyàn, ọ̀tọ̀ ní àìsàn, ọ̀tọ̀ ní àrùn. Ẹni tí àìsàn bá ń ṣe èèyàn, a lè gbé báíbù ká gbogbo sáàmù tó ń bẹ nínú báíbù kí a kà sí àìsàn tó bá ń ṣe èèyàn. Pẹ̀lú ògo Ọlọ́run, àìsàn yẹn ó lọ o. Tá bá ka báíbù wa dáadáa, tá à ń ṣe àdúrà, àìsàn yẹn ó lọ o. Bákan náà tá bá gbé Quran, ìwé mímọ́, tá a gbé, tá a kà àwọn fásì kan bẹ̀, àìsàn yẹn ó lọ. Ṣùgbọ́n àrùn ò lè lọ bí kankan o. Ìgbà fásì, ìgbà sáàmù ràn o, ìgbà yàsín ò ràn àrùn o. Tíbi bá ń pààyàn á jẹun ni. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì wọ́n ti fi ẹ̀sìn, wọ́n ti fi brainwash ọpọlọ ẹlòmíì. Táàrùn bá ń ṣe é, ó ń gba chọ́ọ̀chì lọ nìyẹn. Mi ìládùúgbò gbà o, àdúrà ń gbà o, àmọ́ àwọn àdúrà kan ń bẹ tí ò lè gbà. Àìrùn ṣèyàn ń sìn, ọgbà àsàlátù lọ, ọ̀ ń tanra ẹni o. Iná ò tán lásán ni, ẹ̀jẹ̀ ò ní tán lè kánná. Àìsàn ńlá agbára àdúrà ká o, àrùn agbára àdúrà ò ká o. Àrùn dàbí ìgbà tí ebi ń pààyàn, àwọn ni a máa ké yàsín, àwọn àsàlátù fún ànábì, káwọn kásám, olúwẹ̀ ń tanra ẹni. Ebi ó pa olúwẹ̀ kú ni, ebi ó pa ségè síyàn lára, á jẹun ni. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni tí àrùn bá ń ṣèyàn, á lo oògùn sí àrùn ni. Ọ̀rọ̀ àdúrà kọ́ leléyìí, á lo oògùn sí àrùn ni. Ẹni tó bá ní ẹ̀dà, bá mi lọ wá ewé dásá àti ọ̀gà gbígbẹ ẹyọ kan àti ìsáwùrú méje, ìsáwùrú tútù tí ò tí ì kú méje, àti odidi atare kan. Ẹ jẹ́ ká wá apẹ ìjó ògùn, ẹ jẹ́ ká gbé sínú agbada, ẹ jẹ́ kí a jó, ṣe àti jó. Bá ti wá jó, ó ti di ẹbú bàbá. Ẹ ká máa fi fọ́ ẹ̀kọ mu ni. A máa fi fọ́ ẹ̀kọ tútù mu ní ojoojúmọ́. Ẹni tó bá nífẹ̀ẹ́ sí àwọn product wa lọ́lọ́kan òjọ̀kan, a ní àwọn àgbo ìdákọ́lẹ̀, àgbo àtọ̀sí, prostate, èyíkéyìí àgbo tí ẹ bá fẹ́, wọ́n bẹ ní ọ̀dọ̀ wa. Ẹ kàn pè wá sórí àwọn nọ́mbà wa ní 08039336675. Ẹni tó bá nífẹ̀ẹ́ sí oyin,
à ń ta oyin ìgàn tí a mọ̀ sí oyin original, à ń ta oyin original. Ẹni tó bá nífẹ̀ẹ́ sí ẹ pè wá níbikíbi tí ẹ bá wà, oyin yín yóò kàn yín lára bí ó ṣe jẹ́ nìyẹn o. Ojú tí ẹ fi ń wò wá, ojú náà ò ní fọ́. Etí tí ẹ fi ń gbọ́ wa, etí náà ò ní di. Ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní jẹ́ ìpín mi àti yín. Gbòrògbòdò ayé kò ní lù fún gbogbo wa jó. Ẹ subscribe, ẹ lè rí àwọn ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tí a ti ṣe. Ẹ rí àwọn ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tí a ti ṣe. Ojú tí ẹ fi ń wò wá, ojú náà ò ní fọ́. Etí yín ò ní di. A ní rí ń gbé sọnù bí kì í ṣe ibi ọmọ. Ire o, ó dìgbà kan náà.